kò ṣe ń dúró wò bó ṣe ń lọ náà làwa náà ń tẹ̀lé gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wò wá nínú ilé ẹ wá nǹkan fìdílé ẹ mú tákàdá yín ẹ dẹ̀ mú ìwé yín kẹ́ bẹ̀rẹ̀ sí ní mú lọ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ àwọn ọ̀rọ̀ tí mọ́mí wa ń sọ yìí ó ṣe pàtàkì o mọ́mí wa wọ́n ń béèrè ìbéèrè kan mọ́mí wa lẹ́ẹ̀kan tí mi ìbá ṣì ń gbọ́ lẹ́ẹ̀kan ẹ sọ pé excess of prolactin ó máa jẹ́ kí omi máa jáde ní orí ọmú ọyàn èmi rò bóyá máa ní tí iyọ̀ bá ti pọ̀ jù lára ló máa ń fà. no excess of prolactin yẹn hormone sínú ara ni mo sọ kinní kan mo ní kò gbọdọ̀ má sí nínú ara obìnrin ó wà lára ọkùnrin náà o bẹ́ẹ̀ náà ló wà lára obìnrin tó bá ti pọ̀ jù lára obìnrin wọ́n láti reduce ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé kì í ṣe pé káwá ní wọ́n ti mention pé ó dàbí iyọ̀ lára irọ́ òun kọ́ mú kọ́ fi pòwe ni pé ó dàbí ẹni pé ńgbà téèyàn ṣebẹ̀ náà pé tá bá buyọ̀ sọ́bẹ̀ tí ò bá tó ó sì bẹ́tà o tí ò bá tó ṣe mọ̀ pé tí ò bá tó sì bẹ́tà ṣùgbọ́n kó wá lọ pọ̀ jù ẹ mọ̀ pé ẹ lè ṣan iyọ̀ kúrò bẹ́ẹ̀ náà ni prolactin rí ẹ lè ṣan iyọ̀ yẹn kó tó bá ti pọ̀ jù lára ó di pé ká wá fún àmọ̀ràn torí náà mo ṣe máa ń tẹnu mọ́ ẹ pè mí lórí aago àwọn oògùn míì tẹ́ ń lò àbí bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn nǹkan míì tẹ́ ń jẹ ó lè fà excess of that hormone which is called prolactin in the body sorry pé mo àti wípé àwọn tó bá tiẹ̀ ti bímọ tí wọ́n ti bímọ tán láti fún ọmọ lóyún ni wọ́n mọ ní prolactin yẹn kí omi ọmú kó ba lè wà ẹni tó rèé pé kò yìí tí bímọ wíwà pé ti gba certificate ni láì tí lọ sí iléèwé ẹ ó dà pẹ́jú fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ìyókù lọ. mo sọ mo ní nípa ti obìnrin mo sọ àwọn àìsàn tí ó máa ń dé bá àwọn obìnrin ìkejì òun ni náà ń pè ní blockages of the tube blockages of the tube yẹn ṣe mọ̀ tí ìdọ̀tí bá wà lára báwọn toilet sister ti ń bá bọ̀ tó bá ti dí ojú ara àbí kí ọ̀rá dí ojú ara náà òun náà máa ń fa blockages ìwọ torí pé ó bá jẹ lé ajẹ ti bí ajẹ tọ̀hún ajẹ ìyá síkírá ó yá tó lọ́ra yẹn wà á díwọ́ àwọn nǹkan ọlọ́ràá kù then ká dẹ̀ tẹ̀lé òfin àti àwọn àmọ̀ràn tá a ti fún wa tẹ́lẹ̀ lórí toilet disease ìyẹn náà àwọn nǹkan tó ń fa blockages of the tube nìyẹn nípa tí obìnrin láya mẹ́nubọ̀ yẹn torí àwọn àkókò wa ẹ jẹ́ kí a lọ sí ti àwọn ọkùnrin àti àwọn ọkùnrin ẹ̀gbọ́n mi o ṣe rí àwọn ọkùnrin náà wọ́n máa à ń pe kinní kan ní low sperm count tí a tún yànnà náà sí oligospermia ẹ̀kọ́ sílẹ̀ o ìkejì ipa méjì ni low sperm count yẹn ló pín sí àpèyẹ ní oligospermia èmi azoospermia ní nothing máa bẹ̀rẹ̀ látòrí azoospermia ṣé rí azoospermia yẹn àwọn òbí máa ń kọ̀ sí ẹ̀ ẹ̀yin òbí ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi number 1 tẹ́ bá wà ní oyún ẹ jẹ èso dáadáa ẹ jẹ bí carrot ẹ jẹ cucumber ẹ jẹ watermelon ẹ ṣàyẹ̀wò ara yín ṣé ẹ yẹ láti jẹ àwọn oúnjẹ àwọn fruit tó ní ṣúgà dáadáa bẹ́ẹ̀ bá ní ìgbá wà ń bẹ̀ Ọlọ́run tóbi lọ́ba a ní ìgbá a ní cabbage a ní cucumber àwọn yẹn korò díẹ̀díẹ̀ tẹ́ lè jẹ nínú oyún tó lè lómi lè lóyún pàápàá kó ní diabetes tó bá lọ ń jẹ àwọn bíi watermelon kò ṣara lóore o tó bá lọ ń jẹ bíi ọ̀gẹ̀dẹ̀ kò ṣara lóore torí pé àwọn yẹn dùn ẹ̀rẹ̀ àwọn fruit kan wà tó jẹ́ pé ó ní ṣẹ́rí cabbage yẹn àti cucumber yẹn ó dá fún ọmọkùnrin ó tún dá fún ọmọbìnrin pàápàá jùlọ ọmọkùnrin téèyàn bá lóyún tó lọ́mọkùnrin nú tí ìyẹn bá ń jẹ cabbage dáadáa àti cucumber ó máa jẹ́ kí ọmọkùnrin yẹn kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó dúró déédéé ẹni o tí ọmọkùnrin yẹn náà tó bá ti fún jẹ ní kékeré kan fún ní fruit jẹ àbáwọn immunity drugs kan fún ẹlòmíì ní kékeré báyìí kò lè ra oògùn multivitamin fọ́mọ ẹ̀ láti oṣù 2 sí 3 wọ́n máa tẹ̀ lórí ọmọ yẹn ń gbò bá wá dàgbà wọ́n wá máa ní ba foundation ẹ̀ pé lack of foundation ni ìyẹn náà máa tún fà á torí ó ti pé bí ojú fẹ́rẹ́ńjógí ta ti wà lórí ètò ta ti wà lórí iṣẹ́ yìí ó ti lọ bí ọdún 15 báyìí so a ti rí oríṣiríṣi ẹlòmíì azoospermia ní ẹ̀rí skin ọmọkùnrin mi ó máa wrinkle ọmọ bíi 25 years kò sí ìtọ́jú láti bẹ̀rẹ̀
ẹ ṣé màmá. Yes ma. èmi tún fẹ́ gbé ìbéèrè yẹn lọ sí ọ̀nà báyìí ni pé ẹ mọ̀ pé tí wọ́n bá ṣẹ̀ bí ọmọkùnrin kékeré a máa ń dá abẹ́ fún ọmọkùnrin ṣé ká dábẹ́ fún ọmọkùnrin kékeré ṣé kò tún ká má dá lọ́nà tó tọ́ bóyá wọn dá dáadáa ìgbà tọ́gbẹ́ ṣé ó máa ń fa àìrọ́mọbí fọ́kùnrin náà. Kò lè fà á o. ẹ kì í pín ìbéèrè wọn lẹ́yìn irú àwọn kan tó yẹ pé nínú pé ká dábẹ́ fún ọmọ wọn ò ní gbé lọ sí ibi tó yẹ kó wọ́n gbé lọ bí àwọn gbé lọ sí ọ̀dọ̀ àwọn kan lábẹ́ ilé tó dẹ̀ yẹ kó gbé lọ sí ilé ìwòsàn débi pé àwọn ilé àti ẹ̀ ti rí ibì kan tó yẹ pé wọ́n gbé lọ sọ́dọ̀ ẹnìkan ìgbà tó mọ sí báńdéèjì tó fi sí wọ́n ti gé orí okó ọmọ lọ́mọ lọ. báwo ni ṣẹ́wọ̀n àwọn ẹlòmíì wọ́n tún fi ń ṣera wọn ló pọ̀ jù tó bá ti di pé à ń bímọ àìgàn ọmọ kékeré kẹ́ mọ́ bá a bá ọjọ́ iwájú àwọn ọkùnrin ọlọ́kùnrin jẹ́ ẹ mọ́ lọ síbi tó tọ́ wọ́n mi wọ nǹkan tí mo tún fẹ́ béèrè lórí àìtètè rọ́mọ bí nípa ti ọkùnrin ni o ara àwọn ọkùnrin kan tó yẹ pé òjẹ́ nílé òròjẹ́ nílé eégún ni wọ́n bá gbọ́ ṣe àǹtí sídíwò àǹtí ṣadé àǹtí ṣọlá ogun wọn pátá lọ́yọ̀ kọ̀ọ̀kan ṣé ibi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní donate kiri ṣé kò lè affect wọn lọ́jọ́ iwájú láti ní low sperm count. ẹ jẹ́ kí ayọ̀nà náà ti wọ̀ yẹn náà ẹ sọ wípé bẹ́ẹ̀ ni pé kó máa dábẹ́ fún ọmọkùnrin kékeré kan tún wá dá ní ọ̀nà tí ó tọ́ ṣé kò lè fa àìrọ́mọbí. ṣe rí lọ́nà tí ó tọ́ yẹn ṣe rí ọlọ́run tóbi lọ́ba o ṣe rí òtí rìn yẹn tó bá ṣàti lójú díẹ̀ tó ti yọ ṣe rí ewu wà nù kọ́ dábẹ́ fọ́mọ ewu yẹn àti kékeré yẹn náà máa ti kó ewu yẹn dẹ̀ rí ó ń fa ikú òjijì dání ìwọ tó olóyún tó yẹ pé ọ̀dọ̀ nọ́ọ̀sì abẹ́lé yẹn mo sáré yàgbé lọ kàgé àṣe èmi ikú òjijì ló máa end sí. àwọn èèyàn tiẹ̀ kì í ṣe nọ́ọ̀sì. ṣe ń gẹ̀tọ̀ ọ̀rọ̀ mi yẹn ikú òjijì ló máa ń ṣe kí ni o ló ń end sí immediately ni result yẹn ṣe mọ̀ pé nílùú kan láyé àtijọ́ wọn kì í dá abẹ́ fọkùnrin wọ́n dẹ̀ ń bímọ. ṣe rí ìjọba mo gbé òṣùbà fún ìjọba ẹni òṣùbà o tẹ́ bá ń lọ káàkiri ẹ̀rí primary health care primary health care primary health care primary health care mo tẹ̀ wá gbóṣùbà fún wọn kí wọ́n máa ṣe é o nísìnyí ojú ti la ìwọ tó bá bímọ ẹgbẹ́ lọ sí primary health care wà èlò ló máa san ọ̀fẹ́ ló bá dé gan pàápàá kí ló wá ń wá lábẹ́ ilé kiri ọlọ́run á ràn wá lọ́wọ́. mọ́mì ẹ ṣe gan-an ni mo mọ̀ pé àwọn aráalé náà ti ń gbọ́ bí ẹ ṣe ń yànnàlẹ̀ àwọn ọkùnrin tó yàn sọ àwọn èèyàn mọ̀ pé obìnrin nìkan ni o obìnrin nìkan ni o tí èèyàn bá ti rọmọ bíbá yìí wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé obìnrin ni ọlọ́run ló mọ ibi kan tó ti jẹ ọlọ́run ló mọ ibi tó ti tẹrí bọ̀ bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ kẹ́ mọ̀ pé ó tún ń ṣe àwọn ọkùnrin náà but ẹ̀yin tẹ́ bá ṣe ń wọlé ẹ̀ tún ti miss náà mọ́mì ti sọ nǹkan tó máa ń fa ti àwọn obìnrin bẹ́ẹ̀ ni nísìn wọ́n ń ṣàlàyé fún wa nǹkan tó máa ń fa ìrọmọbí fún ọkùnrin náà mọ́mì ẹ̀ bá wa tẹ̀síwájú. ẹ ṣe mo sọ mo ní ipa méjì ní ti ọkùnrin low sperm count and low sperm count yẹn ipa méjì yẹn lélẹ́yìí o ìkíní oligospermia azoospermia ni mo sáré mẹ́nu lọ oligospermia yẹn ni pé ó yẹ kéèyàn ní level sperm count yẹn tá à ń pè ní spermatozoa yẹn ó yẹ kó ní bíi between 20 to 40 million ẹni yẹn wá lọ ní 5 million ẹjọ ṣé kìí ṣe oligospermia ẹlòmíì tí ẹ ní 10 kò tútù ìtò lóòótọ́ a ní ìdí ẹyin púpọ̀ ẹyin kan náà ni ṣe mọ̀ kọ́ ẹyin yẹn kó tó swim dé ibi ovary yẹn èmi ò lè ti rẹ̀ èmi lè ti kú lọ́nà ẹ̀rí ẹlòmíì ò lè di èèyàn tó sanra ni tọ́ra ti di ó ti jẹ nǹkan lọ́ra jù kò ní rọ̀nà tó rìn dẹ̀ ni ó gbàdé lé nǹkan ọmọbìnrin o dé ovary obìnrin ẹ̀rí ṣe wá rí ti oligospermia ni ẹyin tó kéré ẹyin àtọ̀ tó kéré là ń pè lè oligospermia ṣé tún wá rí hormonal imbalance náà máa ń fà á ní tọkùnrin o ẹ bi mí pé kí ni hormonal imbalance tí mò ń sọ èkíní àwọn náà máa ní follicle stimulating hormones àwọn náà máa ní luteinizing stimulating hormones àwọn náà máa tún máa ní testosterone. mọ́mú àìbá ẹjọ́ mo fowó àtọmọdé yín lẹ́nu bẹ́ẹ̀ ni mo pàwọn aráalé tí ń gbádùn yẹn bá ara fílẹ̀ síbi tẹwà yẹn ni mo mọ̀ pé àwọn tẹ bá sọ tó wọ́n fẹ́ dìde pé mo ti gbọ́ bọ̀ mo mọ̀ pé ibi tí mọ́mì sọ dé yẹn fẹ́ mọ̀ nǹkan tó parí ẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn à ń bọ̀.